àwọn tó ṣèwálẹ̀ káàkiri wọn ṣe nǹkan lẹ́nu jẹ́ nígbà tí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ bí yóò sì ṣàdúrà fún àwọn tá a yí orúkọ rẹ̀ padà lérò á bí àwọn bàbá wa àwọn ṣe pé ṣé ọkùnrin yìí ṣe ti ká ṣe lè dìbò jẹ́ orúkọ ayọ̀ obìnrin náà yẹn. Yóò máa yà fún báyìí yóò máa yà fún báyìí. Lásìkò tá a bá ló kọjá léèrè ibi òkú lọ́dọ̀ rẹ̀ lọ́kùnrin rẹ̀. Bàbá àbàdà náà àwọn tí ó jáde bẹ́ẹ̀ lábẹ́ bàbá wa tí wọ́n ti ṣẹ̀ bẹ́ẹ̀. Pé orúkọ ní kó ní sáyé obìnrin gidi dànù. Kí lorúkọ wá fún wa? Gbogbo àtàdúgbò bẹ̀rẹ̀ tó ní ọmọ ìlú yóò kú yóò sì dùgbà tó dáa. Ìjọba ń púpọ̀ ọ̀wọ̀wọ̀ kò ní máa lọ́wọ́ ń bẹ̀. Láti rí dáadáa orí dáadáa tó lọ sí fún ìgbìmọ̀ ní sùn. Ìgbà ìgbọ́dọ̀ náà bámi àdàbì yìí tẹ̀lẹ́ta ní ọdún ìgbọ́n ẹ̀kọ́ náà ló bá wà lókè. Orí dáadáa ló mú wáyé, ó pàdé ní dáadáa. Gbogbo òkú láwùjọ ọba, táwọn ọba dájú, náà bẹ ojú òkú náà bẹ̀rù sí. Ó sáyé rẹ̀ gbà. Kò ní kábàámà kó wá sáyé. Ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ yóò kọ́ náà wà ní wọ́n ní kó máa kò tó fún kìlìkì. Kábíyèsí ikú bàbá yìí nígbà tẹ fẹ́ di wọ́n fẹ́ kọ́ńtẹ́tì fún bíṣọ̀ ẹ wá lọ sí mẹ́tọ́ sí èkó ní òde wá bẹ́ẹ̀ ní wọ́n rìn wá. Kábíyèsí ikú bàbá yìí wọ́n á tẹ fún mi láti fẹ́ ojú bá lọ. Àjọ lọ sí ẹgbẹ́ òkú. Àjọ tó nìkan náà láti kékeré àti ara wa. Kábíyèsí ikú bàbá yìí ní òye àwa. Òkúta àjọ ṣe láàfin àjọ ṣe ni. Èmi ò rẹ́rìn. Bíṣọ̀bù ló jẹ́ kí n máa rẹ́rìn. Ajá ìjà wọn lẹ́yìn. Káfíńsì àṣẹ. Àwọn ọba tó dókòó olóko aláwùjọ ọba. Gbèsè ayé rẹ̀ mọ̀ ẹ̀ka. Òní bàbá wọn. Wọ́n sà gbogbo wá láti kó òkú wọn dé láyọ̀. Obìnrin ti yan orúkọ rẹ̀ yìí lọ́sọ̀tàn. Ní gbangba la gbé sí òkú. Bá jẹ́ bẹ́ẹ̀. Ọláyọ̀ aláàbí ọ̀dọ́ èkó kábíyèsí fún àkáyè rẹ̀. Aláàbí ìsọ̀yọ́ èkó fún wa. Káyíwọ̀ láti sọ̀yọ́ èkó fún wa. Aláàbí sọ̀yọ́ èkó fún wa. Ọ̀sọ̀ kí n jí ìdílé o. Ọ̀sọ̀ èrè dọ́jà. Ọ̀sọ̀ kí n jí ìdílé o. Ọ̀sọ̀ èrè dọ́jà. Láyọ̀ láti sọ̀yọ́ èkó fún wa. Kábíyèsí ẹ̀yẹ lọ́ba tó àtàndáńdára lọ́dún lọ́dún. Kábíyèsí lọ́ba àtàndáńdára lọ́dún lọ́dún. Ìmọ̀sí ló máa ń fi kẹ́lú. Bàbá wọn ò rówó ra kẹ́kẹ́ sí ọ̀pá wọn. Kò lè yẹ ẹ bàbá bàbá kò lè yẹ. Bọ́lá ìwọ̀n náà lórí ìlọ́ba lọ́ba ni ò lè yẹ.
Ọ̀yọ́dún ayé lójú alákàndá ṣe bẹ̀bẹ̀ ọ̀yọ́dún ayé lójú. Láìwọlá ṣe bẹ̀bẹ̀ ọ̀yọ́dún ayé lójú alákàndá ṣe bẹ̀bẹ̀ ọ̀yọ́dún ayé lójú. Ọba wa ṣàṣe àádọ́ta ayé gbọ́. Aláàfin ṣàṣe àádọ́ta. Ta ni ọmọ páyé ọba tó bọ́bá ti kàn sí là ń dono sí láyé ṣe kábíyèsí o ẹ ṣe kábíyèsí Aláàfin o ẹ ṣe kábíyèsí Aláàfin o ó yẹ ẹdẹ ládé o ẹ ṣe bẹbẹ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dákẹ́ ariwo lápẹ̀yìn tẹ́ súnmọ́ microphone ọ̀rọ̀ yìí wọlé sí wọlé tí lọ́hùn.
Ọlọ́dún kò, ọmọ yẹn sọlá, fún àwọn ayaba ní máa ń kó lọ́wọ́ rẹ̀.